Jẹ́ ká gbàdúrà. Máa fẹ́ kẹ́ lanu yín kẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí yóò fi yín fún tayọ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kí ni kó jẹ́ ká rí ètò àkànṣe ìtúsílẹ̀ yìí ṣe. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí yóò fi yín fún tayọ̀. Ẹ lanu kẹ́ gbàdúrà, ẹ lanu kẹ́ gbàdúrà. Jésù Kristi Olúwa Ọlọ́run ìyanu àtìgbanilágbàtọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ìforúkọ yín ògbéni níjà ògbó níjà kábíyèsí ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé gba gbogbo ògo gba gbogbo ògo gba gbogbo ògo Ọlọ́run wa tí a gbójúlé Jésù Kristi Olúwa wa. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ fórí ọ̀fẹ́ tẹ́ fún arábìnrin yìí àdúpẹ́ wípé èrò ọ̀tá lórí wọn ò ṣẹ àdúpẹ́ pé ẹ jẹ́ kí wọ́n mọ̀nà ọ̀dọ̀ yín àdúpẹ́ wípé gbogbo ogun kò ti ṣiṣẹ́ kábíyèsí gba ọpẹ́ wa gba ìyìn wa gba ọpẹ́ wa gba ìyìn wa gba ọpẹ́ wa gba ìyìn wa àwọn àgbàládùra ìpè gbogbo ogun tó ti ṣẹ̀yìn gbogbo ìtúsílẹ̀ tá a ti ṣe èṣù onígbà lọ́wọ́ yìí. Àmín Jésù. Ẹ̀ṣẹ̀ onígbà lọ́wọ́ yìí. Àmín Jésù. Láti sìn lọ tẹ́ ẹ ti súnmọ́ Ọlọ́run tẹ́ ẹ ti di òpó Kristi mú àrà ọ̀tun ohun mèremère yóò bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ ní ìgbésí ayé yìí. Àmín Jésù Kristi. Àwọn tó mọ̀ yín rí wá ní àwọn fẹ́ mọ Ọlọ́run tẹ́ ẹ sí. Àmín Jésù. Àwọn tí ó mọ̀ yín wá ní ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ọlọ́run tẹ́ ẹ sí. Bẹ́ẹ̀ ló máa rí. Àmín Jésù. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ẹ jókòó. Ẹ pè mí. Ara iṣẹ́ ìránṣẹ́ tá a gbà náà ni. Bẹ́ẹ̀ni sá, bẹ́ẹ̀ni dájú. Madam, mo bá yín jọ, mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run nífẹ̀ẹ́ yín gidi gan. Olúwa ṣeun, Olúwa ṣeun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún wa fún àṣekágbá àkànṣe ètò àdúrà àti ìtúsílẹ̀ tá a ṣe. Olúwa ṣeun. Èmi náà dẹ̀ mọ̀ pé ẹ ti máa rí àwọn àmì àwọn àpẹẹrẹ ní dáadáa. Bẹ́ẹ̀ni sá, bẹ́ẹ̀ni sá. Olúwa ṣeun. Lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni. Olúwa mo dúpẹ́. Àmọ́ ó ní àwọn ìkìlọ̀ kan tí mo fẹ́ gbà yín. Fẹ́ kí n láwọn ìlọ kan ṣẹ́rọ̀pọ̀ Kristi tẹ́ ẹ wá dìmú yìí tẹ́ ẹ rọ̀mọ́ ẹ má jẹ́ ó jábọ́ lọ́wọ́ ẹ dìímú kí lẹ́ni mo wí. Kí n dìímú dáadáa. Ẹ dìímú dáadáa ìdí ni wípé kí ohun tẹ́ ẹ ti ń gbà wọlé tó ti ń tà yín lọ́wọ́ ó bá lè pẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run dẹ̀ tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o Jésù Kristi tí mò ń sìn a máa dàbí àlẹ́ ayé yẹn o. Màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, màá dúpẹ́. Olúwa ṣeun. Màá dẹ̀ tún fẹ́ rọ̀ yín ẹ bá wa tẹ àwọn dáàdì inú kí wọ́n túbọ̀ máa gbà yín láàyè àtẹ̀yìn àtàwọn ọmọ kódà táwọn náà bá lè darapọ̀ mọ́ wa kájọ máa jọ́sìn nínú ìjọ yìí. Ṣé ti rí lórí ìyẹn àwọn náà ti ń ríṣẹ́ ìyanu nínú ayé mi. Ṣé lóòótọ́? Ó dẹ̀ ṣọ́ fún pé màá mú wọn dénú ṣọ́ọ̀ṣì. Hallelujah, hallelujah, glory to God. Olúwa ṣeun. Ṣé dáàdì, ṣé bọ́sà. Lẹ́ẹ̀kan sí ẹ má jìnnà sí Kristi. Rárá dáàdì, rárá dáàdì. Ẹ̀yin náà dẹ̀ ti mọ gbogbo àwọn bá ṣe ń ṣètò ètò wa ń jọ sí wa yìí. Bẹ́ẹ̀ni sá. Olúwa wà pẹ̀lú yín. Ẹ ṣé mo dúpẹ́ dáàdì. Àlàáfíà Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín sá. Ẹ bá ń kí àwọn dádì. Wọ́n á gbọ́ sá, á gbọ́ dáàdì. Glory to God. Olúwa ṣeun, Jésù Kristi. To God be the glory. Olúwa ṣeun, Jésù. Thank you, God. Olúwa ṣeun. Thank you. Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun. Olúwa ṣeun, Olúwa ṣeun. Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun. Arákùnrin yìí máa pè mí.
Hello. Hello, sir. My pastor, sir. Era sir. Ẹ̀yin gangan ni mo ní kí n pè. Ifá ọ̀dọ̀ yín gan ni mo fẹ́ máa bọ̀. Ṣé kò sí? Ẹ ò pásọ̀ kò fẹ́ yé mi mọ́. Ó ti fẹ́ máa tójú sú mi o. A ti ń pe ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀, ó ti fẹ́ máa lárónù. Gbogbo nǹkan kan tí ẹ máa dojúrú lẹ́jọ́ mẹ́ta ẹ̀. Gbogbo àwọn contract tí mò ń lé kò sí tí mo rí gbà for the past how many months now. Ìyí tí mo tún wá fọkàn sí pé èmi náà máa gbé fún tó yẹ pé àti ẹ ti conclude tó yẹ pé wọ́n ti fún mi ní assurance pé èmi náà máa fún ibẹ̀ gan ni mo ti ń bọ̀ báyìí. Mo débẹ̀ lọ sọ pé kí n má bínú àwọn sọ́rí àwọn tó ti gbé fún ẹlòmíì torí pé ẹni yẹn mọ chairman àwọn family relative ẹnìkan náà bẹ̀rẹ̀ sí fún mi gbogbo sórí yẹn pé kí n má bínú pé àwọn tó máa pè mí jọ́ mi tí nǹkan mi bá tún yọ. Ó ti fẹ́ tójú sú mi sáà. Àmọ́dẹ̀wò ìṣòbíà tó dégbò kí n sátọ̀ yín o. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run fi ń tó mi létí wípé àtúnṣe sí ọ̀rọ̀ yín ọwọ́ yín ló wà. Bẹ́ẹ̀ ni ohun Ọlọ́run ṣe wí. Ohun tí ẹ ní láti ṣe ni wípé ẹ ní láti tọrọ ìdáríjì lọ́wọ́ ìyàwó yín. Kí lẹ mí sà? Yes, ìyàwó yín. Ẹ tẹ̀ wọ́n nú kẹ́ ẹ bẹ̀ wọ́n gidi gan. Kí wọ́n dáríjì yín. Tẹ́ bá ti lè ṣe yẹn, gbogbo ohun tí ẹ ní kò lọ déédéé gbogbo á bọ́ sípò. Kí n lọ bẹ̀ ìyàwó mi? Bẹ́ẹ̀ ni. Jésù á wà pẹ̀lú yín. Àlàáfíà Ọlọ́run ní fi yín sílẹ̀. Èmi náà á pè yín. Okay, sir. Àlàáfíà fún yín. Boss, arábìnrin, ìwọ Wobi. Ǹjẹ́ ìwọ mọ̀ wípé ó pọn dandan kí ọmọ ènìyàn máa san ìdámẹ́wàá lóòrèkóòrè? Bẹ́ẹ̀ ni, kí kòkòrò ajẹnirun má bàa wọnú ọrọ̀ rẹ̀ lọ. Ìwọ mọ̀ bẹ́ẹ̀? Kí ló wá mú ọ tó sọ̀dá mẹ́wàá rẹ̀? Ìwọ lọ bèrè lọ́wọ́ asẹ́mẹ́ngà. Bẹ́ẹ̀ ni, ọjọ́ tó ní orí òun yí pé òun ọ̀sọ̀dá mẹ́wàá mọ́. Te prove báyìí lọ ṣe wọn without a trophy wọn. Ọ̀wọ́n gbọgọdọ báyìí ni. Ọ̀pọ̀lọpọ̀ èyí tó ń pè ní àtẹ́tà. Ìyẹn ìránṣẹ́ Ọlọ́run tí ó ṣe olùṣọ́ àwọn ọmọ Arsenal. Àtìgbà tó bẹ̀rẹ̀ sí ń sọ ìdá mẹ́wàá. Arsenal bá jí. Ló bá jí. Ọ̀sùn mọ́. Wobi! Kó jẹ́ kó yí ọ. Sọ̀dá mẹ́wàá rẹ̀. Títí ẹ má ba lè bá ọ. Ọ̀rọ̀ yìí di ìjà olójú méjì tó bá yín sápá ọ̀tún tàbósì àgé. Kí ló fọ́ ní ìsìn? Dúró náà, ṣé irú yẹn ṣòun àìmì ni so àtijọ́ tó ti ń bá mi rìn sí o tí mo rú ọkùnrin tó máa ń tàn lórí mi. Lẹ́nu sọ ṣó o fọ́ fún mo rí bó ṣe ń hà ẹ̀. Dúró ṣó mọ̀ pé mi ò kí ń dètè àwọn ọkùnrin bẹ́ẹ̀, ọkùnrin tó bá ti ga tó sì ń gbọ́. Ó ń bẹ rí. Ṣé bọ́ ọkùnrin tó bá ga ló pé. Irú wa náà ni. Dúró náà ta ló ń pè mí. Ṣé ti jẹun? Hello, mo ń gbọ́ yín. Sá? Okay sir, máa join ní ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́. All right. Kí ló tẹ́yìn ṣe bẹ́ẹ̀? Ṣorí ibi tá à ń lọ rọ̀lẹ́ yẹn, à ní lè lọ lẹ́yìn.
a máa ní láti shift ẹ̀ sí ọjọ́ mi. Again. Má bínú. Ó tún dìgbà wo báyìí? Má bínú ní sùúrù. Uncle mi ló pè mí, wọ́n ti dé. Wọ́n dẹ̀ ní pé mom ti rán àwọn sí mi. Ṣó yẹ mo dẹ̀ ní láti lọ tètè rí wọn rọ̀lẹ́. Mo ti gbọ́ ẹ̀. Má bínú. My regards to him. Àmọ́ o, gbogbo nǹkan tí ọkọ ẹ̀ bá rà bọ̀. Gbogbo nǹkan tó bá kó bọ̀, o gbọ́dọ̀ má kó tèmi wá. Torí pẹ̀lú ojú ẹ̀ yìí, o láhùn. Èmi ahun. Ṣé ọ̀rọ̀ bí nǹkan tó ṣe fún mi ń gbà ẹ̀ ni mo fẹ́ ṣe? Ìwọ ló mọ̀ ọ́ pátápátá ìdájẹ́ sí ẹ̀. Adájọ́ gbogbo ẹ̀ ni. Ó náà ló ṣe ń tóbi lórí. Lẹ́nu náà. A ò pé kọ́mọdé má dẹ̀tẹ̀ ṣùgbọ́n tó bá ti lè dánú gbogbo. Oh, congratulations there. I'm so happy for you. Oh, sorry, èmi náà máa dé lọ́la. Èmi ni máa parí conference mo wá fún yẹn. Tó bá dọ̀la, èmi náà máa bọ̀. Oh, you know I love you so much. I love you more. Wow, I'm so happy. Congratulations once again. Congratulations there. Okay there, Maria today. Can't wait to see you. Wow. Auntie mi nìyẹn àbí? Yes, only wọ́n ṣe promote wọn as general manager níbi iṣẹ́. Why? Are you not happy for her? I'm happy o. Ẹ wo, mo tún ti lóyún o. Ó ṣe máa lóyún fún mi. Kí ni ká ti gbọ́ pé àbúrò ìyàwó mi lóyún fún mi? Ẹ̀gbọ́n ẹ̀ tún jẹ́ ìyàwó lé mi gan. Kò lóyún àárọ̀ dalẹ́ rí. Ṣẹ́jọ́ mi wá ni. Kí lè tẹ́ ṣe wá ń sọ̀rọ̀ báyìí? Tí bá ní pé kẹ́ lo protection ẹ̀ máa ní kò dùn mọ́ yín kinní kan. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o, èmi kọ́ mo fúnra mi lóyún. Bùkún mi, sí, a máa yọ ni. Mi ò gbọ́ nǹkan tẹ́ sọ. Ẹ máa abort kíni? Oyún ẹlẹ́ẹ̀kejì. You know this is the second pregnancy. I am not doing any abortion. Mo abort anything. You know I love you. Ẹ wo ẹ fi mí sílẹ̀. Okay, you know what? We'll find a way around it. Má worry, my dope allowance. Sorry, pé o ní iPhone àbí? Ẹ wo ẹ fi mí sílẹ̀. My latest of iPhone 14. Ẹ fi mí sílẹ̀. See, this has to stop. It has to stop. I can't keep doing this now. Kí lè máa ṣe gbogbo oyún inú mi kì í ṣe tán. Àbùkún mi ṣe bí mi máa ní o. Ẹ fi mí sílẹ̀ jàre. iPhone 14. Ẹ fi mí sílẹ̀. I'll buy for you. Ẹ wọ́n máa bá mi wọ̀ yẹn. Sorry. Mo pé mo ti dalẹ̀ ìgbéyàwó wa. Rí tèmi àjí ẹjọ́ jẹ́. Jọ̀ọ́ má bínú sí mi, jọ̀ọ́ ìyàwó mi jọ̀ọ́. You hurt me. No, dúró why? Why? I'm sorry, Joe. You know how much I loved you. You know. Money, love you more. She know the basura mi mo Ọlọ́run. Me to she mi o she na wa mo pe mi o ki she na. Love you. You know how much I love you. Oh God, you know how much I loved you. You know how much I loved you, Duro. Why? I'm sorry. Mo fi Ọlọ́run bẹ̀. Mo fi àsìkò yìí ṣe ìlérí fún ẹ pé láyé mi tí mo ṣe wà yìí tí mo jẹ́ sọ fún ẹ yìí mi ò ní ever wo obìnrin kóbìnrin kọ̀ọ̀kan mọ́ mi ì fẹ́ mọ bọ́n ṣe fẹ́ rí mi ò fẹ́ in fact ṣé ojú mi tiẹ̀ fọ́ ni mi ò mọ ohun tó ń ṣe mí gan nígbà tí mo rí ẹlẹ́ tó rí báyìí tí mo wá lọ tẹ̀lé tẹ̀gbọ́tẹ̀. I'm sorry, my love.
jẹ́ ọ èmi láàdé. Àmọ́ ìgbà ni mo ti máa ń sọ fẹ́yìn àti bá mi wípé kẹ́ fi ayé yín fún Jésù. Jésù Kristi nìkan ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ọ̀dọ̀ rẹ̀ ni agbára, ọ̀dọ̀ rẹ̀ ni àlàáfíà wà. Àbí kí lèrè tó wà ń bẹ̀ téèyàn bá jogún gbogbo ayé tó wá pàdánù ìjọba ọ̀run. Olùṣọ́ àgùntàn àti gbọ̀yìn o elédè òkùnkùn kọ́ wa mọ̀ ọ́ sí. Bẹ́ẹ̀ ṣe kúkú máa sọ náà ni. wá ọ bàbá rẹ ní irun létí ọdún eégún tá a ṣe ó ní òfowó rẹ̀ ránṣẹ́ sóun àtàwọn kan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ náà tá a tún ra tá a fi ṣe àwọn dọ́hùn wọn ní òfin ránṣẹ́ o mo ti jíṣẹ́ o mo ní ìjíṣẹ́ fún ọ. ṣùgbọ́n náà la ṣe ń sọ́nsìn ṣùgbọ́n òun náà la ṣe ń sọ́nsìn. Ṣé ẹ fẹ́ gbọ́ bíbélì tèmi fi yé mi wípé ẹnikẹ́ni tó bá ti wà nínú Kristi rohun tóun ó ti di àtúnbí. Bẹ́ẹ̀ ni gbogbo ohun àtijọ́ ti rí kọjá lọ ohun gbogbo ti di ọ̀tun àti wípé ìbáṣepọ̀ pẹ̀lú ayé ìṣọ̀tá pẹ̀lú Ọlọ́run ni. Goriola ọ̀dà náà kí ni ìyún ò wá kọ́ wa. Kọ́ wa wípé a ti rà mí padà nípa ẹ̀jẹ̀ Jésù mo dẹ̀ ti wá di àtúnbí nípa agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Màámi ẹ fàyè yín fún Jésù Kristi kò tó pẹ́. Ṣé wàá gbọ́ èmi ò ní mi ò fún yín lówó àmọ́ owó tèmi máa fún yín owó tẹ́ ẹ fi máa tọ́jú ara yín ẹ̀yin àti bá mi ò fún yín lówó kan tẹ́ máa kó lé òrìṣà kan ṣètò kan lórí òrìṣà tí ó lè sọ̀rọ̀ tí ó lè ṣe kan tó kọ́ jókòó gbọ́rọ̀gọ́dọ̀ síbi. mo mọ̀ ní mú ètè sọnù lẹ́nu rẹ náà ọ̀dà náà èyí náà dà kò burú ó mọ̀ tó ṣe fún mi báyìí ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ó fúnra ara rẹ pé bàbá rẹ ó wà fẹnu ara rẹ sọ fún pé bá mi o wọn ó kọ̀rọ̀ sí í lẹ́nu nǹkan tẹ́ ní í ṣe wọn ò ní í ṣe o. Màámi nǹkan tí mo fẹ́ o ṣe fún mi ni. báwo lẹ ṣe ń ṣe báyìí báwo lẹ ṣe ń ṣe báyìí mi ò ní mi ò fún yín ní owó ohun tí mò ń sọ ni wípé ohun tẹ́ ẹ fẹ́ fi owó yẹn ṣe mi ò lọ́wọ́ sí. bóun ló ṣe á yàtọ̀. mi ò ní mi ò. Mommy, I hope you're having a good time. Your food is ready. Can I set the dining for you? Olóúnjẹ yín ti délẹ̀ ṣé kóun ṣètò ẹ̀. Oúnjẹ. Bẹ́ẹ̀ ni. Èmi ò jẹ mọ́ o oúnjẹ òun ti yọ lọ́kàn mi. Jẹ́ kí ni. N ò jẹun mọ́. Ó yọ kí ni lọ́kàn yín. Sweetheart, please, let's go set the table. Ẹ máa jẹ ilé o, ẹ jọ̀ọ́. Ṣé ń gbọ́, Màámi, ẹ ti ń jẹ́ kí àmì máa fagídí sọ Yorùbá. Come here, darling. Please go set the table. Màámi, yeah. Let me get the table. Set the table. Màámi, yeah. Ṣé bó bá fipá mú ẹ̀sìn dòdò ṣé ẹ tún fipá lọ fún lómi mú ni. Ẹ ṣe lè máa mú mi odò lé. Fi mí lọ jẹ ṣé kó jọ mi wá ṣòfò ni ẹ máa bọ̀ jáde. wọ́n ní ìjẹ mọ́. Sweetheart, please. wọ́n ní ìjẹ ọmọ. Ẹ máa bọ̀, ẹ máa jẹ lé. Ọlọ́gbọ́n lówó tẹ́ fi. lójó Lówó òrìṣà. Nǹkan tí bàbá rẹ̀ ń sọ fún mi. lówe. Àtàrí àjànàkú tẹ́rí yẹn kì í ṣẹ̀rù ọmọdé o. Lówe. Ọ̀rọ̀ yìí di ìjà olójú méjì. Kí ló ṣẹlẹ̀? Ẹ ní ọ̀gùn. No. Ẹ ọ̀gùn mi jọ. No. Okomi. This has to stop. Mo ti fẹ́ sọ fún ẹ tipẹ́. Mo kàn wá pé kò ṣe nǹkan tó yẹ kí n sọ fún ẹ lórí fóònù. Mo fẹ́ ká ríra ní ojúkojú kí n tó sọ fún ẹ. Sórí gbogbo nǹkan tó bá níbẹ̀ náà ló máa ń lópin. Etí wo ló ń bá ní gbọ́ pé mò ń bá àbúrò ìyàwó mi ní àjọṣepọ̀. Ìyàwó tí mo fẹ́ sílé tó wà nínú ilé mi àbúrò ẹ̀ lọ́dọ̀ tèmi nìyẹn o nǹkan ti yú ni then ní ọ̀dọ̀ títí ẹ ọmọ kékeré ara ẹ̀ ni ẹ tí ẹ kò ní good suitors tó máa ní àwọn fẹ́ fẹ́ tí wọn náà máa nífẹ̀ẹ́ wọn tó máa fẹ́ fẹ́ bó ṣùgbọ́n pẹ̀lú mo ń ṣe sí ẹ ọkùnrin kankan ò ní wù ẹ́ ta
tí mo bá fún ẹ ní àyè kó o dá wà láti rí ẹni tó máa wọ̀n ẹ́ o ò ní fẹ́ lọ́kọ and it's not good. It is not good, Bùkúnmi. See, jọ̀ọ́ má bínú mo mọ̀ pé I put into this anyway. I put it to this actually. Ṣùgbọ́n nǹkan tí mo máa fẹ́ kó ṣe fún mi ni pé kó kàn mọ́kọ̀ kó lára mi. For now, kó mọ̀ pé mi ò sí nínú picture ẹ mọ́, I'm not existing in your life. So that wàá lè rí ẹni tó máa fẹ́ ṣaya, èèyàn tó máa nífẹ̀ẹ́ tọkàntọkàn tí ò ní jẹ́ pé just material things nǹkan tí mò ń ṣe fún ẹ òun mi ń ṣe tó ti má kàn sí pẹ̀lẹ́ o ò rí ẹni tó máa wọ́n ta jọ mo bẹ́ẹ̀ nítorí Ọlọ́run. Let's just put a stop to this. Kí lẹ̀ ń sọ lẹ́nu tí ò dùn náà? Kí lẹ̀ ń sọ tí ò dùn? Put a stop to what? Ṣé rí èmi ń tèmi o? I'm in love with you. As in mo wà in love pẹ̀lú yín ni. And I don't see myself doing otherwise. Tó bá dẹ̀ jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ ni ẹ̀ bí a kì í lè tètè pàǹtí mi. Ṣé kí n pè wọ́n ni? O ní láti pè mí. O ní láti stress ara ẹ rárá. Ṣé bí obìnrin nìwọ náà? Ṣé bí obìnrin nìwọ náà? Ẹ jẹ́ mi for that matter. Bùkúnmi. Wọ́n ṣe fi ṣírò ara ẹ̀ tó bá jẹ́ ìwọ ní how will you feel? Wo èmi ti foríjì ẹ o. I have forgiven you. But jẹ́ kí n sọ fún ẹ, mo ò lè ti torí tàbúrò mi fi ọkọ mi lẹ̀. It's not possible. Don't touch me, please. Dear, please, let's go. Bùkúnmi. Hug me, Joe. No. Bùkúnmi. This has to stop. Mo ti fẹ́ sọ fún ẹ tipẹ́. Mo kàn wá rò pé kò ṣe nǹkan tó yẹ kí n sọ fún ẹ lórí fóònù. Mo fẹ́ ká ríra ní ojúkojú kí n tó sọ fún ẹ. Sórí gbogbo nǹkan tó bá níbẹ̀ náà ló máa ń lópin. Etí wo ló ń bá ní gbọ́ pé mò ń bá àbúrò ìyàwó mi ní àjọṣepọ̀. Ìyàwó tí mo fẹ́ sílé tó wà nínú ilé mi àbúrò ẹ̀. Lọ́dọ̀ tèmi nìyẹn o. Nǹkan ti jú ni. Then ní ọ̀dọ̀ títí ẹ ọmọ kékeré ara ẹ̀ ni ẹ tí ẹ kò ní good suitors tó máa ní àwọn fẹ́ tí wọn náà máa nífẹ̀ẹ́ wọn tó máa fẹ́ bọ̀ ṣùgbọ́n pẹ̀lú mo ń ṣe sí ẹ ọkùnrin kankan ò ní wùn ẹ̀ ta tí mo bá fún ẹ ní àyè kó o dá wà láti rí ẹni tó máa wùn ẹ́ o ò ní fẹ́ lọ́kọ and it's not good. It is not good, Bùkúnmi. See, jọ̀ọ́ má bínú mo mọ̀ pé I put into this anyway. I put it to this actually. Ṣùgbọ́n nǹkan tí mo máa fẹ́ kó ṣe fún mi ni pé kó kàn mọ́kọ̀ kó lára mi. For now, kó mọ̀ pé mi ò sí nínú picture ẹ mọ́, I'm not existing in your life. So that wàá lè rí ẹni tó máa fẹ́ ṣaya, èèyàn tó máa nífẹ̀ẹ́ tọkàntọkàn tí ò ní jẹ́ pé just material things nǹkan tí mò ń ṣe fún ẹ òun mi ń ṣe tó ti má kàn sí pẹ̀lẹ́ o ò rí ẹni tó máa wọ́n ta jọ mo bẹ́ẹ̀ nítorí Ọlọ́run. Let's just put a stop to this. Kí lẹ̀ ń sọ lẹ́nu tí ò dùn náà? Kí lẹ̀ ń sọ tí ò dùn? Put a stop to what? Ṣé rí èmi ń tèmi o? I'm in love with you. As in mo wà in love pẹ̀lú yín ni. And I don't see myself doing otherwise. Tó bá dẹ̀ jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ ni ẹ̀ bí a kì í lè tètè pàǹtí mi. Ṣé kí n pè wọ́n ni? O ní láti pè mí. O ní láti stress ara ẹ rárá. Ṣé bí obìnrin nìwọ náà? Ṣé bí obìnrin nìwọ náà? Ẹ jẹ́ mi for that matter. Bùkúnmi. Wọ́n ṣe fi ṣírò ara ẹ̀ tó bá jẹ́ ìwọ ní how will you feel? Wo èmi ti foríjì ẹ o. I have forgiven you. But jẹ́ kí n sọ fún ẹ, mo ò lè ti torí tàbúrò mi fi ọkọ mi lẹ̀. It's not possible. Èmi ti foríjì ẹ o. Bùkúnmi, mo ti foríjì ẹ. Ẹjọ́ máa àǹtí mi ẹjọ́. Tó bá fọwọ́ kàn mí. Àǹtí mi ẹjọ́ ẹ má àǹtí mi. Àtàrí àjànàkú tẹ́rí yẹn kì í ṣẹ̀rù ọmọdé kí wá sọ́dọ̀ rẹ̀. ọ̀rọ̀ yìí dùn gà olójú méjì tó bá yín sápá ọ̀tún tàbósì àgé. ìlú gángan lọ̀rọ̀ yìí jẹ́ ohun tó kọjú sára wájú ẹ̀yìn tó kọjá lọ. Ṣàánú mi Jésù. Olúwa torí tí ọjọ́ mi àbẹ̀yẹ fi sí ìjọba. Sweetheart,
Maybe. There is something I've been wanting to discuss with you. Can't it wait? You can see that I'm meditating. Daddy, it's very important. We have this conversation now. Okay. It's about your late father's burial. What about it? Look, I hope it's not what I think it is. Babe, but what do you expect people to say if you don't attend your father's burial? I don't care what people would say. If you don't care about what people will say, what about your mother? You are her only child. You are the breadwinner of the family. How do you want her to feel? This is the time she needs you the most. You not being there, you don't think that will break her the most? Please, baby. If not for anything, but for the sake of mommy, please, I am begging you. I know you're concerned about what people will say, see you in the midst of such kind of people. Of what? Call it what it is. They're idol worshippers. Baby, even the Bible said that he that is in us is greater than he that is in the world. So being in the midst of them doesn't make you one of them. You're only giving your father his last respects. Oh. Please, Daddy, if not for anything, but for the sake of your mother, eh? Call me. Joe. Irony of life. Look at you, pleading for the same people who were not in support of my interest in you. How much more getting married to you? Simply because they wanted me to get married to one girl from one tribe like that. Daddy, that's already in the past now. You don't have to bring that up. It's already gone. Eh? Please, my husband, do this for your wife. Eh? Please. Daddy. Mommy. Ojemio, don't think you've gotten, what is it? That's why you be using your hand to be rubbing my head. Because you know that's my don't like it. I love it, you know. I love it. But that doesn't mean I've answered. I've not heard you. At least I will still need to pray about it. Let the Holy Spirit minister to me. Okay. What? Where's he? Where's this? What? Where's my gun? You want me that?
Who are you? Tanya? Who is this person? Lowe. Bàbá májò bá mi padà, Olúwa wá bá mi ṣẹ́, Olúwa wá bá mi ṣẹ́. Gbogbo ogun tó jà mí ní kọ̀kọ̀, àti èyí tó jà mí lábẹ́lé, Èdùmàrè gbé mi lékè gbogbo wọn. Kó tó di pé wọ́n bá mi láyé. Ogun líle bàbá, ogun líle bàbá, ogun líle ìyá, Olúwa ogun aládùúgbò, ogun ọ̀rẹ́, lẹ́nu iṣẹ́, níbi iṣẹ́ ni Olúwa bá mi ṣẹ́, ayérayé bá mi ṣẹ́, Olúwa bá mi ṣẹ́. Olúwa ṣàánú fún mi, má jẹ́ ṣe lásán, Olúwa má jẹ́ ṣe lásán, bàbá má jẹ́ ṣe lásán, ní orúkọ Jésù, Olúwa gbàdúrà mi, Olúwa gbàdúrà mi, Olúwa gbàdúrà mi, Olúwa má jẹ́ ṣe lásán, Olúwa bá mi pàdé, Olúwa bá mi pàdé, Olúwa bá mi pàdé, ìgbé mi kò jìdá mi tajá níwájú rẹ, ìgbé mi kò jìdá mi tajá níwájú rẹ, Ọlọ́run gorí ọlá o, Ọlọ́run gorí ọlá o, Ọlọ́run gorí ọlá o, mo képe wá dá mi lóhùn, mo képe dá mi lóhùn, dá mi lóhùn, dá mi lóhùn, Olúwa wa. Àmín, 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 àmín. Ọlọ́run ọba tẹ́ ẹ̀dẹ̀ wá képe, ó ti gbọ́ àdúrà. Àmín Jésù, àmín Jésù. Ayé yóò ní rí bákan náà. Àmín Jésù. Ẹ pẹ̀lẹ́. Mo ti wà yíká, mi mọ̀ pé bíbá yìí lẹ̀ wá. Mo ṣe lóko àtagbára, ẹ rí ọmọdé ò débi ẹ̀rù, òun lẹ̀rù ò bá. Tọmọdé bá débi ẹ̀rù dádì á sá lọ. Ọkùnrin ò rógun ló ń pera ẹ̀ lọ́kùnrin. Dádì tọkùnrin bá rí ogun, táwọn kò wọ́n ṣe kò jẹ́ nǹkan kan rárá. Dádì tèmi yé mi. Agbára Ọlọ́run, gbogbo ayé yìí. Wọ́n gbiná sọ. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni ṣe. Amen. 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 Bí mo ṣe ń sọ lọ, èmi máa rìnrìn àjò. Tó bá ti di Friday tó kẹ́yìn oṣù, mo máa ń lọ sórí òkè. Bẹ́yìn ṣe ń sá ti àwa òjíṣẹ́ Ọlọ́run, àwa náà ń sá tọ̀ Jésù. Mo fẹ́ lọ takò ti Jésù ni. Ṣé mo lè tọrọ kankan lọ́wọ́ yín sá? Bẹ́ẹ̀ni, ní màá dẹ̀rù tẹ́ bá ṣe fún mi dádì. Ẹ̀dẹ̀ ń gbọ́. Ẹni ń lọ sórí òkè. Dádì ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n tẹ̀lé lọ sórí òkè. Dádì ẹ jọ̀ọ́, ẹ bẹ̀ ni mo bẹ̀ yín. Ẹ má bẹ̀ dádì má. Mo ṣì máa dé báyìí tí bá máa padà dé. Dádì tèmi yé mi. Ṣé wàá rí bàtà tẹ́ ẹ mẹ́nu bà yẹn? Ọlọ́run á bá mi ta òróró ìtura sí. Dádì, ń pẹ́ wà níwájú mi. Ọlọ́run ti bò òróró ìtura sí. Àmọ́ dádì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹni sùúrù. Ṣẹ́rí, gẹ́gẹ́ bí mo ṣe sọ, personal relationship ni mo fẹ́ lọ sọ ìdí ẹ̀ padà. So it's ètí ìdẹ́gbẹ́ mi nìkan ni. Okay, ó dà. Gbogbo request ẹ bá ní, ohun tẹ́ ẹ fẹ́ kí n bá Ọlọ́run sọ, òun ni ọ̀bí ẹ bá mi kọ gbogbo ẹ̀. Mo ṣe níbi 20 àbí 30 ìṣẹ́jú kí n tó tẹ́kọ̀ létí sọ ẹ kọ gbogbo ẹ̀. Dádì, mo ti gbọ́ sá. Máa fi tọ́lọ́run létí. Mo ti gbọ́ sá. Dádì, tẹ́ bá ń gbàdúrà tí yín, kémi náà tẹ̀lé yín, máa fẹ́nu mi gbàdúrà tó dọ̀ mí. Olúwa wà pẹ̀lú yín. Àmín Jésù, àmín Jésù. Àlàáfíà Ọlọ́run ní fún ìsílẹ̀. Àmín. Ẹ pẹ̀lẹ́. Àmín ṣé sá. Ló dára fún yín. Babe, your phone is ringing. Okay, sweetheart. Oh, thank you, babe. Detective Ayodele Joseph on the line. All right. Send me the location now.
All right. Hello, Tafa. Ibolowa. Now, get gbogbo àwọn squad ready. Ma send location kan sí ẹ ní Òṣòdì. Àwọn guys kan wà ńbẹ̀ yẹn tó ń terrorize àdúgbò yẹn. Yeah, mo fẹ́ kẹ́ lọ calm situation bẹ́ẹ̀ yẹn. And tẹ́ bá débẹ̀ tó bá gbà kẹ́ arrest wọn, get them arrested. Okay, sir. All right, tí n bá dé office, ma listen sí report ẹ. Sweetheart. Kí ló ṣẹlẹ̀? Ṣé kí n ṣọ̀rọ̀ iṣẹ́ ló tún ṣẹlẹ̀ báyìí ńsìn? Iṣẹ́ ni. Má sọ fún mi pé o ní lè dúró jẹun ni mọ́. Máa dúró, máa jẹ. But on one condition. What? Kó má ju 5 to 10 minutes lọ. Okay, fine. Kò ní ju 5 to 10 minutes lọ. And even tó bá ti ju 5 to 10 minutes lọ, màá sáré ṣe tíì fún ẹ. No, babe. Màá ṣe tíì fún ẹ tó màá sáré jẹ ǹsìn. I'm coming. All right there. Hey guys, ṣé rí àwọn boys tó wà lọ́dọ̀ wa yẹn? Tí àwọn bá ti kówó wá tàbí kéèyàn kankan wá fún wọn tó bá ti di weekend, ibi tó máa kú sí lọ́wọ́. Tàfà kí ló tún ṣẹlẹ̀? Kí ló tún dé? So gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ ò gbọ́. Èrò burúkú ló sọ sí mi lọ́kàn. Èrò yẹn ò jẹ́ dára rárá. Ibi tá à ń lọ yìí, Òṣòdì tá à ń lọ yìí. Màá rọ̀ wá ká padà. Torí èrò tí mo rò nísìn ni wípé tá bá débẹ̀, ìjàmbá ńlá kan wà ńbẹ̀ tó ń dúró dé wa. Ìjàmbá bí ti báwo? Ìjàmbá báwo? Razak, wọ́n mélòó ló ti bí? Irú question rádaràda ló ń béèrè yìí. Gbogbo yín lẹ mọyẹ mọ tí mo bí, kò ń ṣe ní, kò ń ṣàná, kò ń ṣe ẹ̀ẹ̀mẹ́ta tó ti délé mi. Ó mọ̀ pé mo níyàwó, mo lọ́mọ kan. Ganim, ìwọ ńkọ́? Gbogbo wa la mọ̀ yẹn. Ẹ jẹ́ mọ̀ pé ìyàwó tèmi náà ó ti wà nú oyún. Tí a bá fẹ́ kí jàǹbá burúkú tí mò ń lérò tí mò ń rí kó ṣẹlẹ̀ sí wa, ibi tá à ń lọ Òṣòdì tá à ń lọ yìí, ẹ má jẹ́ adébẹ̀. Èmi náà kọ̀. Màá rọ̀ wá wípé a kọjá lára àwọn ọmọ kan tó ń gbá bọ́ọ̀ ní fíìdì kan lẹ́ẹ̀kan. Bóyá ká padà ká lọ kọ́ àwọn ọmọ yẹn. Garuba, ṣe bó rí àwọn ọmọ tó play ball tá ti fi sílẹ̀ lẹ́yìn yẹn? Jọ̀ọ́ tán padà já lọ kó wọn. Jọ̀ọ́. Orí mi ò ní bàjẹ́, orí mi ò ní burú. Ó wọ́n pé tó bá ti ríran báyẹn, ó máa ń ṣe o. Kí ló dé tó lọ gba iṣẹ́ ìránṣẹ́? DPO rán iṣẹ́. Pásítọ̀ rán iṣẹ́ ìpè náà ni gbogbo ẹ̀. Ìrọ̀ ìpè yàtọ̀ sí pé Ọlọ́run pè ẹ́, DPO pè ẹ́, ó yàtọ̀ síra wọn o. Razak. Ó máa tó yá o, ó máa yá mẹ́yẹn o. Ẹ ǹlẹ́ o, ẹ kú iṣẹ́ o. Ìyá rẹ̀ wọ́n kẹ́. Ẹ ǹlẹ́ ẹ kú iṣẹ́. Ẹ kújọ́ mẹ́ta o. Ọjọ́ kan pẹ̀lú. Àwọn àgbàdo yìí máa fojú mọ́ ya kẹ́. Ilé ìtura ókè. Àgbàdo fresh ìyá Àṣàkẹ́. Bó ṣe níjẹta nìyẹn. Àgbàdo tó mú ò fún mi lówó ẹ̀. Ìmí ló tún mú yìí o. Ìyàwó mọ́kẹ́ máa san. Ìyá Àṣàkẹ́. Máa san. Ó dà. Ìyàwó mọ́kẹ́ ṣe sí gbọ́. Kí la tún rí gbọ́ o? Múwèé. Ṣé èèyàn gbọ́ pé ọlọ́pàá mú Wobi ni? Yé, ayé mi o, Wobi. Kí ló sọ pé ó ṣe? Ṣé ìmọ̀ pé gbọmọgbọmọ náà kàn fi èrè dìbò ni? Ìkúnlẹ̀ abiyamọ òye. Àwọn kan ṣe ní lóòótọ́ ló gba iṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n ìnísùúrù rẹ̀ fọ́nlọ́run ló lọ tọ́jú bá gbéra tí ò jẹ́ kó tọ́jú bọ̀. Ló ṣe gángan kiri àdúgbò. Níbo láyé yìí ń lọ báyìí? Ìyàwó mọ́kẹ́. Bí kí àwọn ayé kó darí sí, èmi ń lọ. Adé àwa. Mọ́ bàtà mi bá yàn ṣeré, ó tún máa. Ó dà pé lè má. Wá bí.
Dáwọ́ mọ́ kan ó dàbọ̀ ọmọ ríra. Kí ni gbogbo pálapàla wàá tún débi wá bá mi tí o tó sọ pé ó yẹ buwu ni wàá débi padà wá bá mi. Àbí ọjà ìlú la gbélẹ̀ tó ti fi méjì panu. Kábíyèsí Jésù. Ọlọ́run á gbàdúrà wa. Àmín Jésù. Ọlọ́run ò ní gba èṣù láyè láti farapamọ́ jẹ wá níyà. Àmín Kristi. Ẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ. Ẹ̀mí Ọlọ́run fi ń tó mi létí wípé ọkàn ló ń báyàwó yín fira. Jésù Kristi. Ó dẹ̀ pẹ̀lú ìdí tí wọ́n ṣe tí fi finú ṣoyún di àsìkò yìí. Àmọ́ ẹ má mi kàn. Ẹ má mi kàn. Ẹ fọkàn yín balẹ̀. Ẹ̀ẹ́dẹ́ ni wípé ogun tó ti ṣẹ ni. Àmín Kristi. Mo dẹ̀ nígbàgbọ́ wípé Jésù Kristi tí mò ń sìn àṣẹparí. Àmín Jésù. Ẹ pẹ̀lẹ́. Yes. Àmọ́ ẹ má ṣe kọ́kọ́ fún mi. Ẹ bá mi sọ fún àwọn màdàmú pé tó bá máa fi di ọ̀túnla. Okay. Yes, ọ̀túnla. Èmi àti wọn àdọ́dórí òkè fún àwọn àkànṣe àdúrà. Okay. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run wà pẹ̀lú wa. Àmín Jésù. Àfi Ọlọ́run ní fi wá sílẹ̀. Àmín Jésù. Okay, sir. Ọlọ́run á gbàdúrà wa. Àmín Jésù Kristi. Ẹ jẹ́ gbàdúrà. What took you guys so long? Sorry, sir. Actually, I attend some contradiction, sir. Okay. Àná tí mo pè yín wípé àwọn kan dà lóru ní Òṣòdì kẹ́ lọ arrest wọn. Àwọn wo lẹ arrest? Ṣé àwọn tó ń dà lóru àbáwọn ọmọ ọlọ́mọ tó ń gbá bọ̀? Bẹ́ẹ̀ ṣe pín yẹn, sir. I set out láti lọ sí Òṣòdì. So on getting to Òṣòdì, sir, but at the location tẹ̀ sẹ́ǹsì wa, I noticed pé àwọn boys yẹn ti notice pé à ń bọ̀ from afar. So àwa tail wọn, but I tail wọn, wọ́n discover pa ń tail àwọn, wọ́n bá sá, àwa lé wọn, wọ́n wá fún fence wọnú school kan. So bó ṣe wọnú school yẹn, táwọn náà wọnú school yẹn pẹ̀ tẹ̀lé wọn, ìgbà tá a máa tẹ̀lé wọn díẹ̀ ni. Bẹ́ẹ̀ ni sà, bó ṣe rí wa, wọ́n ti rí wa pa ń bọ̀ tẹ́lẹ̀ lọ sá, bó ṣe fọnú fence wọnú school báyìí, wọ́n darapọ̀ mọ́ àwọn tó ń gbá bọ́ọ̀lù. Yes. I dey make sure pa mú wọn. Shut up! Shut up! No, ṣé ẹ̀yin méjèèjì ṣé ẹ mọ irú èèyàn tẹ́ jẹ́ nínú society ṣá? Detective officers.
Now, tell me, what exactly are you guys detecting? Kí ni nǹkan tẹ́ ń detect? Tẹ́ ẹ bá lè differentiate between the criminals àtàwọn ọmọ ọlọ́mọ innocent young guys tó ń gbá bọ̀. Now, nǹkan tẹ́ ìméjì sọ ń sìn, wọ́n ti rí yín from afar. Ẹ pursue wọn. But tó rántí rí yín from afar yẹn, wọ́n sá lọ. Now, plus minus, báwo nìyẹn ṣe connect máwọn ọmọ ọlọ́mọ tó ń gbá bọ̀? Now listen to me. Ẹ̀yin méjèèjì, especially ìwọ. The way bí mo ṣe trust yín, tí mo believe pé professional ni, what is this? Kí ni nǹkan tá a ti ń pelé? Ẹ lé àwọn èèyàn, ẹ rí àwọn yẹn mú nìyẹn. Àwọn ọmọ ọlọ́mọ tó wá ń gbá bọ̀, àwọn lè lọ arrest. Ẹni tó pè mí bíbá yìí sìn, tí ò bá jẹ́ pé ẹni yẹn jẹ́ mo jẹ́ onítìjú ẹ̀ tó dẹ̀ mọ̀ mí dáadáa. Okay, tí yẹn bá pe ọ̀gá mi, ẹ fẹ́ kíṣẹ́ bọ́ lọ́wọ́ mi. Now, kẹ́ lọ release àwọn ọmọ ọlọ́mọ. Alright, sir. Wọ́n ṣe innocent o, because I make sure wípé àwọn tá arrest yẹn, àwọn tó lo earring, tó dẹ̀ tún ṣe dread ni. And again, àwọn tó ya tattoo sára pọ̀ láàrin. Wọ́n tún ya tattoo. Shut up! Àwọn ọmọ ọlọ́mọ tó ń gbá bọ̀ ní criminal. Now go and release them. Okay, sir. Okay, sir. Sure, sir. Sure, sir. Ìwà rere mo tọrọ fún yín, ẹ̀yin wọ́ọ̀lì mi gbogbo. Ẹ kó ìwà ìlara kúrò, kẹ́ lè súnmọ́ Olúwa. Jímátà mímọ́ ló di iṣẹ́ yìí, lóní káwa máyọ̀ máyọ̀. Káwẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ ọkàn wa mọ́, ká lè súnmọ́ Olúwa.
irú kọ̀ọ̀kan tó ń rúgbà kan shut up ṣé bẹ́ẹ̀ jọ wà ń bẹ̀ ni. Rárá o ibi tí ìjọba rán mi náà ni mo lọ ní ìjọ yẹn o mi ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́ táwọn boys bẹ̀rẹ̀ sí ní pariwo oncolos 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 ìwọ tún ní oncolos. kí ló ń jẹ́ colos? The drug àbí? Razaki ọ̀gá àjọ lọ ni Razaki gan ló pè mí àwọn boys yẹn kọ pé Razaki involve mi ọ̀gá Razaki. ọjọ́ ẹ̀kọ́ yẹn pè mí yẹn tí mo gbọ́ tó pariwo oncolos oncolos mo ní ìtẹ̀lé wọn àṣọ ọlọ́pàá ìgbà tí máa débẹ̀ ni mo rí pé Razaki kan tí mo sọ kọ́ nìyẹn náà ìwọ ló pè mí pé àwọn gáàsì kan ṣe gbowó ká lọ rédì Razaki kí la jẹ débẹ̀ fún mi ìmọ̀ kan tó ṣẹlẹ̀ mọ́ wọ́n lọ mí yóò ní ọ̀gá kò yé mi. ó mà ṣe sórí tó bá tún na ọwọ́ báyìí tó bá jẹ́ kínú bí mi number one mo fẹ́ kó mọ̀ pé iṣẹ́ ẹ ti tán nínú iṣẹ́ ọlọ́pàá. no ma Wobi listen ordinarily tó bá ṣe pé mi ò bá kàn wò pé kó o jẹ̀yà kíyẹn dẹ̀ tán síbẹ̀ but ó ti wà káàkiri all over social media now tí ò bá jẹ́ pé àwọn ọ̀gá mi like commissioner of police and the rest ń pé wọ́n mọ̀ mí wọ́n dẹ̀ mọ̀ what I could do oh God in fact ó ti fẹ́ fi tiẹ̀ kó bá mi now listen to me you've been dismissed from the police force. ọ̀gá ẹjọ́ kò yé mi nù ẹ wo ọ̀gá ẹ ti rò wípé ìyàwó mi ṣe bímọ last week. now listen to me kí n tó ka 1 to 3 get out from this office get out from these premises wọ́n ti ẹ̀ ti sáà kẹ́ you are no more a police officer.
èyí nìran tí ń ṣàfẹ́rí rẹ tí ń ṣàfẹ́rí Ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ó wọnú ilé yìí wá ta ni ọba ògo yìí Olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògo láé àti láéláé. ká ṣe àdúrà méjì kí wọ́n bá gbé máa fún káàkiri bàbá àtẹnìkà tó hallelujah 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 kò fi dúdú àdúrà wa máa gbára. Pẹ̀lẹ́ ó máa ṣe é sìn hospital dẹ̀ jìnnà mọ́ bóyá ká dẹ̀ máa fẹsẹ̀ lọ ta ló fẹ́ ràn mí lọ́wọ́ báyìí. Olúwa. Ẹ gbà mí àwọn ọlọ́ta ni mo wá fẹ́ pè wá. Ẹ gbà mí ta ló.
so All right, much. sir. Ẹ ṣé. All right. Ẹ ṣé, sir. Bye bye. Ẹ bá mi kí madam. A gbọ́. Ọkùnrin ọ̀la ẹ ṣe dúró èyí tán ajé máa gbèrò. Èṣù ni o. ọkàn lẹ̀ tó ń fọwọ́ kó mi.
ṣe kí ni ká bá yín bẹ Ọlọ́run ṣé lẹ́yìn tí ìyàwó àti gbogbo ọ̀rọ̀ tẹ́ kó jọ sí gbogbo ẹ̀ ti fi yín sílẹ̀ ẹ wá ní ká bẹ Ọlọ́run ká bẹ Ọlọ́run. ìgbà yìí làárọ̀ yín ká máa bá yín bẹ Ọlọ́run. dáadáa yàjà. ọlọ́gbọ́n ló ń jó àwọn ọmọ ọ̀rọ̀ ló ń mọ̀. àtàrí àjànàkú tẹ́rí yẹn kì í ṣẹ̀rù ọmọdé ọ̀rọ̀ yìí di ìjà olójú méjì sọ bá yín sápá.